Sefiu Alao jáde bàbá oko jáde ó ní ta ló kàn lẹ́yìn Síkírù Àyìndé Wàsíù Àyìndé pé ta ló kàn lẹ́yìn Wàsíù Àyìndé. Ó kọ́kọ́ mú Síkírù Àyìndé Barrister, ó wá mú Wàsíù Àyìndé tẹ̀lé. Làwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní béèrè ìbéèrè pé ibo ló fi Kollington Ayinla sí, báwo ló ṣe fẹ́ jẹ́ bẹ́ẹ̀. Ó ní káwọn èèyàn máa ṣọ̀tẹ̀ pé ẹ gbọ́ ta ló kàn, tá bá ní ká wò dáadáa, tá bá ní ṣọ̀tẹ̀ pé ta ló kàn. Ẹ̀yin èèyàn wa, nígbà tẹ́ ẹ bá gbọ́ orin tí Sefiu Alao kọ tí wọ́n fi tú àwọn ọ̀rọ̀ yìí kalẹ̀, ẹ̀yin náà ó ṣeé ṣe kẹ́ ẹ máa béèrè àwọn ìbéèrè kọ̀ọ̀kan. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ ẹni tó kàn nínú àwọn ọ̀gá nínú olórin Fuji ó jẹ́ ohun kan tó jẹ́ pé àwọn onífújì ò lè ṣaláì má sọ̀rọ̀ nípa ẹ̀. Òun náà ni Alhaji Sefiu Alao náà tún ti gbé jáde lẹ́ẹ̀kan sí yìí ó pé ẹ gbọ́ ta ló kàn, tá a bá mú Síkírù Àyìndé Barrister, tá a mú Wàsíù Àyìndé, Sefiu Alao ní ẹ gbọ́ ta ló kàn. Ẹ̀yin èèyàn wa, ṣé Sefiu Alao ló kàn? Ta lẹ̀yin rò pó kàn? Báwo ló ṣe jẹ́ gangan? Ẹ gbọ́ bí Sefiu Alao ṣe tú ọ̀rọ̀ yìí palẹ̀ nínú fọ́nrán, ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Ẹgbẹ́ kan tiẹ̀ gbogbo ẹ̀ sá, ẹ̀yin ńlá kó Fuji gidi gan. Ẹ̀jẹ̀ fẹ́ràn àríyá. Lẹ́yìn Síkírù Àyìndé, ẹ ti mọ̀ pé Wàsíù ló dẹ̀ kàn, kọ́lọ́hún jẹ́ ó pẹ́ láyé. Lẹ́yìn Wàsíù Àyìndé, ẹgbọ́n ta ló dẹ̀ kàn, ta ló tún kàn? Ẹ má jọ̀tẹ̀, ta ló tún kàn? Gbogbo àwọn olórin wọ́n tó owó yẹn sọ fún wọn, wọn ò lè lé wá bá bàbá ráfíà. Ọmọ tí kò lóde ẹ̀kan bàbá ráfíà. Bàbá ráfíà, àwa ṣùọ́ nínú olórin o. Àwa yàgbá nínú omi fàájì orin tuntun. Ènìyàn dábàá ó ṣọ̀wọ́n tó jẹ́ kí kákọrin. Ọgbọ́n tí wọn kì í sábà dáàbò. Ẹ̀yin elédè ló ń rú mi lójú bí sọ́lá. Kí ló rú ẹlẹ́dùn ní tẹ̀lé èkó ẹ̀fọ́ tí a gbọ́. Tó bá jẹ́ kí kákọrin wọn tí ó bá fẹ́. Ibi ọjọ́ ìrìnà láti bá ẹ̀ lọ. Pásítọ̀. Wọ́n níbi ọba rẹ̀ là ń láti bá mi lọ o. Kájí mo fẹ́ bí wọ́n, ẹ bá ń bí wọ́n pé tèmi wípé ta ló máa rẹ̀ tàbájọ dójú àgbà mi. Ní kété tí àwọn èèyàn wo fọ́nrán yìí náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ju oríṣiríṣi ọ̀rọ̀ sílẹ̀ tí Sefiu Alao ní lẹ́yìn Síkírù Àyìndé Barrister pé Wàsíù Àyìndé ló kàn. Ó wá ní lẹ́yìn Wàsíù Àyìndé pé kí wọ́n má ṣọ̀tẹ̀ o pé ta ló kàn. Ẹ̀yin èèyàn wa, ẹ̀yin náà kúkú ti gbọ́ gbogbo ohun tí Sefiu Alao sọ, ohun tí bàbá oko sọ. Èèyàn kan ọlá káṣà ní ọlá, ó ní Alao tell them bàbá oko the champion. Àmọ́ bí ẹni yìí bóyá ó wà sarcastic ni o, àmọ́ bóyá ó ń tan bàbá ni o, bóyá ó dẹ̀ support wọn ni. Christiana Betty ó ní where is Kollington? Pé bọ́nà fi Kollington sí. You are my number one musician, but you always downgrade. That's too bad from your side. Ó dàgbé nǹkan tẹ́ni ẹ fẹ́ sọ bẹ́ẹ̀ nìyẹn. User 268 ó ní you made a mistake. Where is Baba Kollington? Gbogbo èèyàn náà lọ̀rọ̀ yín yà lẹ́nu pé báwo lẹ ṣe máa dárúkọ Síkírù Àyìndé Barrister tẹ́ ẹ dẹ̀ máa sáré fò lọ sọ́dọ̀ Wàsíù Àyìndé láì dárúkọ Kollington. Àwọn èèyàn náà ń ro gbogbo ọ̀rọ̀ yìí o pé ibo ni ẹ fi Baba Kollington sí. Victor Adeniyi ní you know who. Ó ní who know you. Àbẹ́rẹ́ ìbéèrè ńlá. Àpáta Ifá ó ní agbára orin. BB Craft ní CU ìyẹn dẹ̀ ń rẹ́rìn-ín. Kí ló ń pa á lẹ́rìn-ín kò yé wa o. User 268 náà ń fìfẹ́ hàn. Simangari Alao náà fìfẹ́ hàn. Kọ́láwọlé Bashir Ọlámi gbogbo náà fìfẹ́ hàn sí Sefiu Alao lọ́tún lósì. Àmọ́ Divine Blessing sọ̀rọ̀ kan. Ó ní why you no put Kollington? Èèyàn kan wá dá a lóhùn. Kí lẹni yẹn sọ? Ẹni yẹn ní Ìdè Alágbàdo, ìyẹn Drace 2488 ló sọ̀rọ̀ yẹn. Godfather ní God abeg. All these Fuji musicians suppose they thank K1 for everything. Ẹ gbọ́, ṣé bó ṣe yẹ kó rí nìyẹn. Michael
ó ní you are not in top 5. Àwọn ọ̀rọ̀ ńláńlá làwọn èèyàn jù sílẹ̀ ọ̀hún lẹ́yìn tí wọ́n gbọ́rọ̀ lẹ́nu Alhaji Sefiu Alao. Ẹ̀yin èèyàn wa kí lẹ rí sí ẹ gbọ́ ta ló kàn lẹ́yìn Wasiu Ayinde tí Wasiu Ayinde bá tẹ̀lé Síkírù Ayinde gẹ́gẹ́ bí Sefiu Alao ṣe tó. Ìbéèrè táwọn èèyàn ń béèrè ni pé bó ló fi Kollington sí. Ẹ̀yin náà kúkú ti gbọ́ gbogbo ẹ̀. Kí lè ròyìn lórí ọ̀rọ̀ yìí? Ẹ dá sí. Ẹ drop comment and remember to like, share and follow us. Thanks for watching. À ń lọ fún ìpolówó ọjà kó WhatsApp number page yìí.